ọmọ kú sọ́wọ́ ìyàwó ẹ̀, ó kú sọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀, ó kú sọ́wọ́ àbúrò ìyá ẹ̀, ó kú sọ́wọ́ àbúrò ẹ̀. ẹ mú wọn pamọ́. Ìlú gan níbèrè yẹn lọ́wọ́ àwọn ọlọ́pàá. A níbèrè yẹn láti lè béèrè lọ́wọ́ commissioner of police lẹ́kọ̀ọ́ ní pàǹtí. Ẹ̀yin olè ọlọ́ṣà, àwọn ọmọ ti já ẹ̀ tún ráwọn ọmọ ránṣẹ́ iṣẹ́ burúkú mọ́. Kódà ó ti Naira Marley. Wọ́n fẹ́ kó sí wa láàrin láti jà. Àdẹ̀ ní jà àti já sí. Wọn ò fẹ́ kán túdì kínní gidi. Fóònù ọmọ yẹn káàdì ẹ̀ ní kán gbà kí wọ́n kán fi sínú kínní kódà bó sọdún kan ló náyàn. Ẹ̀yin lẹ ń wá pọ̀ sí kiri. Àwa náà bá yín yá. Tó bá jẹ́ pé sacrifice lẹ fẹ́ fi ṣe kò ní jẹ́. Aṣọ tẹ́ ẹ jù sínú kòtò àti yọ. Àmùsọ̀rì tí Wùmí ń ṣe yẹn, kí ló dé tó fi ń ṣe àmùsọ̀rì fọ́kọ rẹ̀? Ẹ káàárọ̀ o, ẹ káàárọ̀. Your Excellency bàbá wa Sanwó Olú, Governor Sanwó Olú, iṣẹ́ yín tẹ́ wa lọ́rùn, ẹ mọ́ bá ṣe yín nìṣó. Ibi wọ́n ṣe dé tẹ́ ẹ gbé yẹn, tẹ́ ẹ dẹ̀ tá a rí àtúnṣe tẹ́ ẹ ṣe, ẹni bá lòun ò rí kó tètè mú òrí kó fi lẹ ojú ẹ̀. Ẹni tó bá lòun ò ríṣẹ́ tẹ́ ẹ ṣe kó mòrí kó fi lé ojú ẹ̀. Wọ́n fẹ́ fi ọ̀rọ̀ Mohbad wọ́n fẹ́ fi dà yín níṣẹ́ rú ni Ọlọ́run ní fún wọn ṣe. Ọ̀rọ̀ Mohbad ẹ má lọ́wọ́ sí rárá. Èsì tẹ́ ẹ fún wọn yẹn ti dáa tó. Èsì tẹ́ ẹ gbé kalẹ̀ yẹn kó mọ́ rókì nínú wọn àti já sí i. Àwọn èèyàn wọ́n ń kú l'Anambra, kò ṣe sọ yẹn. Àwọn èèyàn ń kú nílẹ̀ Haúsá. All we are Nigerians. Wọn ò rí iye èèyàn tó kú ni. Àwa gan ẹlẹ́mìí ni wá. Ṣé gbogbo tí ń lọ lù ú wọn ò rí ni? Tán wá ń fi ọmọ ọlọ́mọ pawó kiri. A rí gbogbo bó ṣe ń ṣẹlẹ̀. Ọlọ́pàá ló ní iṣẹ́. Ntán bá rí kán lọ mọ́ fọlọ́pàá kò káyé. Bàbá ẹ má bá wọn, kódà ẹni bá tún wá bá yín lórí ọ̀rọ̀ Mohbad ẹ sú rẹ̀ kẹ́ ẹ tì í mọ́lé. Iṣẹ́ Mohbad kì í ṣe iṣẹ́ yín. Iṣẹ́ àwọn ọlọ́pàá. Iṣẹ́ kí náà ń ṣe? Àwọn náà ni ò jẹ́ kí gbogbo nǹkan ó yọjú jáde. Wọ́n ń dìlé rẹ̀, wọ́n fẹ́ fi gbowó lọ́wọ́ ìlú. Ẹ má fún wọn sísì. Ẹ má fún wọn sísì. Ẹ má dá wọn lóhùn o. Ojoojúmọ́ àwọn èèyàn ń kú. Ẹ wá ń dá gọ́fúnà láàmú nítorí ti Mohbad. Tí táwọn onímọ̀ọ́bá ò bá fún yín lówó kẹ́ ẹ máa sọ̀sọ́kùsọ mọ́, ẹ wá bí palẹ̀ ẹrù yín mọ́ ni. Kí ló dé? Èyí ọwọ́ yín náà ló kú sí. Àbọ̀mọ ọkọ Ìyábọ̀ Òjó kọ́ ló gbé lọ sí London ni gbẹ̀yìn ni. A máa ṣọwọ́ Naira Marley ni. Naira Marley ò wá ní rìn mọ́. Ṣé kó má rìn mọ́ ni? Á rìn àwa jíjẹ múmu ẹ destroy ṣe ọmọ yẹn lórí irọ́. Wọ́n wá pè yín lẹ́jọ́ tán ẹ̀ wọ́n á ń gbọ̀n kiri ẹ̀ ń pe Sanwó Olú. Kí ni kí Sanwó Olú ó ṣe fún yín fàdámnọ̀kmà? Ẹ sọ fún wọn kán lọ ṣàgbéjẹ́ mọ́wọ́. Kí ló kàn án? Olórúkọ Nkechi àbí kí ló ti porúkọ rẹ̀? Kó lọ wá bí wọ́ sí èyí tán dálẹ̀ ẹlẹ́ngbà ensars wọn ò tí ì ran tán. Wọ́n tún kọ́ àwọn ọmọ lọ sí Lekki toll gate ipá wọn ń tan kẹ́ńdù. Nítorí kí ni ẹ fi gbogbo àwọn ọmọ ṣe pọ́lítíìsì tán? Àwa máa dá sórí pírẹ́sídẹ́ǹtì gọ́fúnà. Kí ló dé? Kán lọ mọ́ bá kí general police kó jáde. Kán pe general police fún mítìnì. A fẹ́ gbọ́ látẹnu general police. Àwọn náà ń dìlé rẹ̀. Ọmọ kú sọ́wọ́ ìyàwó ẹ̀, ó kú sọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀, ó kú sọ́wọ́ àbúrò ìyá ẹ̀, ó kú sọ́wọ́ àbúrò ẹ̀. Ẹ mú wọn pamọ́.
ìlú gan níbèrè yẹn lọ́wọ́ àwọn ọlọ́pàá. A níbèrè yẹn láti lè béèrè lọ́wọ́ commissioner of police lẹ́kọ̀ọ́ ní pàǹtí. Ẹ wá lẹ́ni tóun pẹ̀lú rẹ̀ tí jọ ń ṣiṣẹ́ láti ọdún bíi 3 sẹ́yìn. Ẹ wá lẹ́ni tí ń bá stress èèyàn sóhun ò lọ stress wọn. Ọmọ wa ni Mohbad, ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ gbé gbọ̀nà ká sọ̀rọ̀ á sọ̀rọ̀ bó ṣẹlẹ̀ sí anybody. Tẹ́ ẹ bá ti jẹ́ ká rójútu òdodo, ẹ jẹ́ ká lọ wú òkú ọmọ ọlọ́mọ ẹ̀ ń wá kásikẹ́ẹ̀tì kiri láìṣẹ́ bíi Mohbad. Àwọn èèyàn ń kú l'Anambra ẹ̀ wá kásikẹ́ẹ̀tì fún wọn. Àwọn olóyún ń kú l'Anambra ẹ̀ wá kásikẹ́ẹ̀tì fún wọn. Àwọn èèyàn ń kú ní Kano ẹ̀ wá kásikẹ́ẹ̀tì fún wọn. Ẹ wá ń pera yín ní celebrity foundation. Ẹ̀yin olè ọlọ́ṣà. Ẹ̀yin olè ọlọ́ṣà. Àwọn ọmọ ti já ẹ̀ tún ráwọn ọmọ ránṣẹ́ iṣẹ́ burúkú mọ́. Kódà ó ti Naira Marley. Àwọn ọmọ tó wà lọ́dọ̀ rẹ̀ ẹ̀mí ń bẹ lẹ́nu wọn náà. Ọlọ́dún 8 wà ń bẹ̀, ọlọ́dún 10 wà ń bẹ̀. Kí ló dé? Ẹ̀yin lẹ mọ̀ tẹ́ ẹ ṣe. Ń tẹ́ ẹ bá fi pamọ́ ni ẹ gbé jáde. Kò sẹ́ni tó kọjá òfin. Kò sí. Kó ṣẹ̀ sí ọwọ́ bàbá tó bí mi lọ́mọ ẹ gbé bóde. Ẹ gbé bóde. Gọ́vnà ò ráyè ti ọ̀rọ̀ Mohbad. Kò ráyè ẹ̀, ó ti kí wọn, ó ti kọ́ndẹ́nẹ́sì wọn. Pírẹ́sídẹ̀ǹtì ò ráyè rọ́bìṣì. Pírẹ́sídẹ̀ǹtì wa kì í ṣe pírẹ́sídẹ̀ǹtì nọ́nsẹ́ǹsì. Kò fẹ́ bá ẹ̀yin rọ́bìṣì tó pọ̀. Ta ni yín? Ẹ gbowó bíi 15 million. Ẹ gbà bíi 5 million. Ẹ gbà lọ́wọ́ olílé, ẹ gbà lọ́wọ́ olóde. Ńbo lẹ ti wá tẹ̀ lókùn lọ́rùn ẹ bá gbogbo Èkó jẹ́ tán. Ó wá tún fẹ́ mọ́ gbé kọ́ndínẹ́ǹsì kìnnìkan wá. Orí yín burú bíi wèrè tí ń léegun. Gọ́vnà lẹ́ẹ̀mọ́ pariwo kiri. Ó bá wá yá òun ò gbọ́ Yorùbá. Wọ́n sọ pé yes kìnnìkan àwọn ti jáde kìnnìkan. Yes tó o bá gbọ́ Yorùbá jẹ́ kí Yorùbá ó dìde. Kí ni mú ń ṣe mú lúlu làlùdí Ọ̀yọ́ wá bá wa? Tẹ́ ń dá sí i. Ṣáadá sọ̀rọ̀ Anambra ni. Kí ló dé? Ẹ sọnù wọn. Wọ́n fẹ́ kó sí wa láàrin láti jà. Àdẹ̀ ní jà àti já sí i. Wọn ò fẹ́ kán túdi kínní gidi. Fóònù ọmọ yẹn káàdì ẹ̀ nìkan gbà kí wọ́n kán fi sínú kínní kódà bó sọdún kan ló náyàn. Kán wo gbogbo connection tán ti jọ sọ. Ọmọ yẹn tún bẹ Naira Marley ni pé kó má bínú bóun ṣe ń dárúkọ rẹ̀ níbi táwọn ti ń jà. Ọmọ wà láàrin àwọn ẹni tán mú gbó tán mú gbogbo ẹ̀. Ọlọ́pàá débẹ̀ òun kígbe Naira Marley Sam Larry ibẹ̀ ló lù ẹ̀ pa sí ni. Ó tún apologize fún Naira Marley ni. Àbí ọmọ mi lè burú kí wọ́n á fi fẹ́ kùn pàjẹ́ ni. Ṣáwọn Kẹ́ṣùkú ti tán l'Anambra ni tẹ́ pa tẹ́rò owó charity. Àbáwọn Ngozi ti tán ní Anambra tẹ́ máa pa. Tẹ́ fi rówó charity. Ìyábọ̀ Òjó lọ ṣọ́ra jẹ́ kó rí ẹ̀ ó pé sọ fọ́kọ ẹ̀. Yorùbá tó lòun ò gbọ́ yẹn a máa yọ àwọn ẹ̀. Ó máa sọ Yorùbá ní by fire by force. By fire by force. Ẹ ti fọmọ ọlọ́mọ ṣe sacrifice kò wá jẹ́ fún yín mọ́. Ẹ fún ìyàwó láṣọ pé kó lọ jù sínú kòtò sínú sàárè ẹ̀ ìyẹn jù sí tán ní sọ pé I'm sorry gbé yẹn mẹ́bàwọn èèyàn wà bẹ́ẹ̀ ń gbà wọ́n sí gbé yẹn wọ́n á dì mọ́ gọ́fúnà ní ìsìn yányún kò ó yín ó ṣí ó tẹ̀lé yín lọ London ó ṣeré ó ṣe gbogbo ẹ̀ ó tún dé ẹ̀yìn yìí náà ló tún òbí kùbánà ló tún bá ṣeré wọ́n ń lọ so mọ́ Sam Larry ìyẹn dẹ̀ bí Ìyábọ̀ léèrè ipò yá ta ló bá ṣeré ṣòwò ló lọ ńgbà tó dé ńkọ́ kí ló ṣẹlẹ̀ ibo ló kú sí kẹ́ ẹ mọ̀ pé Naira Marley ò mú gbó o kò mú gbó ọpọlọ rẹ̀ pé toró ti bí Ìyábọ̀ léèrè gbogbo kinní yẹn adẹ̀ ní fídíò lọ́wọ́ kó dáhùn gbogbo kinní yẹn kó mẹ́sì jáde
bá fẹ́ ṣe kòrónà kínní kan ẹ lọ gba wájú ẹ ní kán mọ̀ ṣe àwọn ọmọ tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ ẹ tì wọ́n mọ́lé ẹ sẹ́ẹ̀tì dókítà lé lórí ẹ sẹ́ẹ̀tì dókítà ẹ sẹ́ẹ̀tì ẹ̀ up bí nọ́ọ̀sì dẹ̀ ní jẹ́ ni ẹ sẹ́ẹ̀tì wọn up ẹ wá ń gbókùú kiri bàbá oníbàbá ilẹ̀ ṣú kó tó dọ́dọ̀ yín ọmọ sì ti kú láti bí òru mọ́ yín lọ́wọ́ ẹ ti gbé káàkiri ẹ ti lọ gba police report ẹ dá padà wálé ẹ wá tẹ ọmọ sábẹ́ abẹ́ stẹ́ẹ̀pù ni bàbá ti bọ́mọ ó dẹ̀ ṣàlàyé àbúrò ìyá ọmọ ó ní ẹ̀jẹ̀ tó ń rí nínú ilé yẹn bó ló ṣe jẹ́ bàbá náà sì lóun rẹ́jẹ̀ ẹ lè pa wá lẹ́nu mọ́ o ẹ sọ fún Ìyábọ̀ Òjó tó bá fẹ́ gba ṣáríìtì kó bẹ́ sí kó lọ sánàbúra tàbí kó lọ sí Benin kó lọ gba ṣáríìtì ẹ̀ òkú ti pọ̀ ńlẹ̀ kì í ṣe ti Mohbad nìkan la fẹ́ rán kán lọ wábi já sí kì í ṣe ti Mohbad nìkan la fẹ́ rán tó bá ní who is the next so many has been happen lẹ́yìn tí Mohbad Èkó bíríìjì nìyẹn mọ́tò tó lọ wólu Èkó bíríìjì àìmọye èèyàn ló kú àwọn ilé collapse àìmọye èèyàn ló kú sáwọn yẹn ò lẹ́mìí ni rọ́bìṣì nọ́nsẹ́ǹsì tẹ́ ẹ bá fẹ́ ṣe ráyọ̀ ẹ kọjá sánàbúra ẹ̀yin náà ní stéètì nonsense ìwọ ló wá láyà àní Sanwó-Olú ó ti tutù jù ó wá lahùn fún yín nísìn ẹ wá fẹ́ mọ wò tán bá bí yín dá ẹgbó sì kan jáde kẹrin ọmọ mi yóò pẹ́ lẹ́wọ̀n jọ̀bọ̀ lọ gbèsè tẹ́ ẹ dálẹ̀ lẹ̀ ní nǹkan bíi 3 years ago kò ì tán lẹ̀ Ọlọ́run ti fojú yín hàn kẹ́ ẹ pọ̀ jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ó kápá yín kí ló dé ẹ bàálù yín jẹ́ tán ẹ tún fẹ́ bà tiwa jẹ́ ẹ bà stéètì yín jẹ́ ẹ fẹ́ tún bà tiwa jẹ́ ẹ tó bẹ́ẹ̀ ẹ tí pọ̀ tó bàbá wa Sanwó-Olú ẹ má dá wọn lóhùn mọ́ tá bá tó ti invite yín kẹ́ ẹ béèrè pé fún kínni tó bá ti jẹ́ pọ̀rọ̀ Mohbad ẹ má lọ kán lọ pé IG kán lọ pé commissioner of police kó dúró nonsense ẹ̀dẹ̀ wọ́n fọ̀bọ̀ lọ̀ wá sẹ́yìn lè pe Nnamdi Kanu bẹ́ẹ̀ ẹ lọ pé èyí tí ń dà yín láàmú nílùú èbó ẹ lọ pè yẹn wálé ẹ lọ bí léèrè pé kí ló dé tí fi ń dàlú láàmú ẹ wá ń kígbe ẹ̀rí Fúlàní purọ́ mọ́ ọ̀rọ̀ Mohbad lẹ fẹ́ purọ́ mọ́ ẹ jẹ sánábàyà ẹ̀yin lẹ dá lẹ́yìn náà lẹ́forí ko ẹlẹ́dàá Mohbad ò ní sùn yóò jà fúnra ẹ̀ Mohbad máa jà ìjà fúnra ẹ̀ tó jẹ́ pé yóò bú tàgídí yóò bára lé yóò bára oko àfẹ́ mẹni tó fẹ́ bá kí ló dé ẹ jẹ́ káwọn ọlọ́pàá kán ríbi ṣiṣẹ́ ọwọ́ wọn ẹ̀ ń gbọ̀n kiri tó bá jẹ́ bàbá yín ló bá rán wọn pé kán pa kókó tó sowọ́pọ̀ mọ́ Wùmí ẹ jẹ́ ká tún náà àṣírí baba ńlá kú yín tó bá sì jẹ́ yín náà lẹ bá ṣiṣẹ́ burúkú yìí ẹ jẹ́ kó jáde ẹ ń perí Naira Marley ẹ jẹ́ agbọ́nà bá a ṣe lè rí imú tí ó fi jẹ́ yes bóyá ò ní ẹrù tí ìṣe ti yín ẹ jẹ́ gbé kúrò lórí ọmọ ọlọ́mọ nonsense bàbá oníbàbá ẹ wá ń dá láàmú kiri ẹ̀yin náà lẹ́lẹ́fẹ́ justice ẹ wá gbé ti ẹ̀yìn kékeré DNA bàbá ní ó dá óyá kan ṣe ẹ tún ń sá fún DNA kò ní yẹ yín ẹ wò ó Ngozi Emeka tẹ́ ẹ bá tún pe Sanwó-Olú tí ń bá gbọ́ pẹ́kẹ́ ẹ ríran wò ṣe bẹ́ẹ̀ ní gọ́vnọ̀ nílùú yín tí yíbo bá ẹ lọ bá gọ́vnọ̀ lu yín kẹ́ ẹ ní kó yá kó sọ̀rọ̀ náà. Drop your comment. Remember to like, share and follow us. Thanks for watching.